tó ń bá ìsìlámù jẹ́ jù lé ní àfáàní tó jẹ́ ọ̀tá ẹ̀sìn. Innal insana lafi khusri. Ọlọ́run nígbà tá à ń sọ yìí iṣẹ́ òfò ní gbogbo ẹ̀dá tó àlàyé ò máa ṣe. Ó sọ fún yín nígbà tí èèyàn lanu pagà tó ní tẹ bá fẹ́ lówó ẹkẹyìn sọ́lọ́hun tẹ bá ní tọ́ka wá kọjú sọ́lọ́hun ẹjọ́ sọ̀rọ̀ nìyẹn àáfàá tó ẹ̀ka yé náà lẹ́gbàá náà ń ṣe ní ṣéèrù. ẹ má yìí ká máa wàásù contrary to another religion. kí ni mo sọ tó contradict Christianity. because mi sọ fún yín sí pé àwa gbàgbọ́ pé Jésù lolúwa tó lù. mo ní mo lè rí ẹ wà. ẹyẹ ìgbà oṣù tó bá bẹ̀rẹ̀ ìbéèrè sí o. My name is Mosumola Omoestime Nigboye. chọ́ọ̀chì wo ni Mosumola I lọ. go to Four Square Gospel Church. Okay. At Igboye. ṣẹ́rí nǹkan tí ò bá yéèyàn ó dáa kéèyàn béèrè. àbí kò ní ìjà gidi náà àwọn tó ń fẹ́ mọ̀ nìyẹn. ẹ máa wádìí ohun gbogbo dájúdájú. now ẹ yàrá jẹ sórí Christianity Mosu sórí Christianity Jésù ògbórí ọ̀jàba. Mosu gòkè ẹ̀hẹ́n. sọ́lú ọlọ́run bí rí. sọ́nà náà ẹ wo ẹ lọ pé dátì mi àìsí mi ọmọ máṣọ ọlọ́pàá ọkọ báyìí akẹ́lọ́ pé mọ́mì mi wá. kò sí ní ìgbẹ́ lọ nǹkan tí ò yé mi ni mo bẹ̀rẹ̀ هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله مولانا العظيم. الشيخ الحاج الإمام فضيلة الأستاذ دكتور محمد Jamiu Adegunwa Labaika the Christ Tobi Jesu, the new sensational lecturer of our time, the surgeon of Bible and the Quran, the doctor of Bible and the Quran, the philosopher of Bible and the Quran, the professor of Bible and the Quran. Àwọn náà ni bàbá wa nílùú Ìwó tí wọ́n wò sùsùn wọ́n ní wọ̀nyí gangan ní kìnìún ti ẹ̀yà ìsìlámù. Àwíkoko lójú ọlọ́rọ̀. Àfi Al-Qur'ani tí wọ́n ká níbi gbé ń dáná irọ́. Àfi Qur'ani tí wọ́n ká níbi tó gbé ń dáná àbòsí. Àfi òdodo tí wọ́n ká níbi tó gbé ń pète ìmọ̀ ibi. Àwọn náà ni the new sensational lecturer for our time and the new sensational lecturer for the new millennium. Bismillah. Marhaba bikum ala wa sallam. ohun tó gbé wá wá. Sàfìdébí. ohun tó gbé wá wá. Tèwé tàgbà. iṣẹ́ olówà wá. Allahu Ta'ala. ohun tó gbé wá wá. Sàfìdébí. ohun tó gbé wá wá. Tèwé tàgbà. iṣẹ́ olówà wá. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wá. Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. aláwò tí a ní. Lọ́lọ́hun sẹ́. Yes. Lọ́lọ́hun sẹ́. aláwò táwa ní. Lọ́lọ́hun sẹ́. aláwò tèmi ní. Lọ́lọ́hun sẹ́. aláwò tẹ́yìn ní. Lọ́lọ́hun sẹ́. Muhammad tí a ní. Lànábì wá. Kùránì tí a ní. Ìwé òdodo. ohun tó gbé wa wá. Sàfìdébí. ohun tó gbé wa wá. Tèwé tàgbà. iṣẹ́ olówà wá. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wá. Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. àwọn kan ń parọ́. Fáráyé. Yes. Fáráyé. àwọn kan ń purọ́. Fáráyé. àwọn kan ń ṣèké. Fáláìmọ̀. ìsàlà àkìdé. Àfẹ́sódódó. tó gbé wa wá. Sàfìdébí. ohun
tó gbé wa wá. tèwe tàgbà. iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. òdodo ti dé. irọ́ pamọ́. òdodo wọ̀ bí. irọ́ pamọ́. òdodo wọlé. irọ́ parẹ́. òkùnkùn párádà. ìmọ̀lẹ̀ dín. rísàlà àkìdé. àfẹ̀sọ̀dodo. ohun tó gbé wa wá. tàfi débi. ohun tó gbé wa wá. tèwe tàgbà. iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o. Allahu Ta'ala. òdodo ló pé. ẹjọ́ ẹjọ́ sọ. ó máa pọ́n nílé. tèwe tàgbà. ẹni Ọlọ́run fẹ́. máa lọ sódodo. ohun tó gbé wa wá. tàfi débi. ohun tó gbé wa wá. tèwe tàgbà. iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. aláwò yìí o. Allahu Ta'ala. ètè gbèrò. láti paná sílámù tó ń tàn yìí. ṣáwọn ọ̀tá wa wọ́n ti forget. pásọ lékeleke kì í dọ̀tí. ilé ayé àwa. kò ní dojú. ilé ayé ẹ̀yin. kò ní dojú. ẹ̀sìn Ìsìlámù yìí o. kò ní dojú. Táíwò náà. Táíwò tí a mi kírẹ́ńtà. sọ pé mi ń parọ́. ó lé mi Boko Haram. àyí kéèyàn owó oṣù kókè mi Boko Haram. tó bá ní mo fẹ́ kó jáde ní o kájọ fojú rin jú tó bá mọ báìbù dáadáa jájọ pàdé máa fi yẹ kí pásítọ̀ ẹ̀gbọ́n wọn kò tó bẹ̀ kó kojú mi ká má ti wá sọ̀wọ́. àwọn bàbá wa Emmanuel wọ́n ti wà lórí ìjókòó. gbogbo ẹ bá ní bèrè kó máa bọ̀ o. bàbá ẹ máa bọ̀ máa dàgbé inú ẹ máa wọrí. Yeah, if you have any question that I cannot speak Yoruba, please come forward. If you have question, please come forward. Kí ni orúkọ yín sà? Church wo ni ẹ ń lọ? Orúkọ mi ni Emmanuel Ayọ̀délé Church wo lẹ ń lọ? Mo lọ sí Charismatic Renewal Ministries Oríbàwá. Ok, Oríbàwá ń bí ok ní òun yẹn. Bẹ́ẹ̀ni. Ok, kí ni ìbéèrè yín? Ẹ ṣé. Ìbéèrè mi ní àkọ́kọ́ ó ní kí ni ìtumọ̀ Allah? Allah yìí èdè wo ni a fi ń pè é? Ṣé Yorùbá ni àbí Lárúbáwá? Kí ni ìyàtọ̀ nínú Allah àti Ọ̀bángídé? Ìyẹn ìbéèrè àkọ́kọ́. Now, Allah ni olùdá sánmọ̀ àti ilẹ̀ ọ̀run àtayé àti gbogbo ohun tó wà ń bẹ̀. Ẹ bá mi ṣí Quran chapter 2 verse 255. Yorùbá ní kẹ́ẹ̀ka o. Quran chapter 2 verse 255. Allahu ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Allah Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò sí Ọlọ́run mìíràn àyàfi òun. Lẹ́yìn Allah tó jẹ́ Ọlọ́run lédè Yorùbá kò sẹ́lómi àfọwọ́ nìkan. Alààyè Ó wá fẹ́ kí ara ẹ̀ alààyè lọ́lọ́run kì í kú. olùdáwà olùdádúró Kò sẹ́ni tí ìrànlọ́wọ́ nìkan náà ní láàrin àti lọ́la. kì í tòrùgbó bẹ́ẹ̀ ni kì í sùn. Allah kì í tòwé kí rẹ̀ kì í sùn. Tẹ̀síwájú. Tirẹ̀ ni ohun gbogbo tí ó wà nínú sánmọ̀ Òun ló ní gbogbo tó wà nú ọ̀run. àti ohun gbogbo tí ó wà nínú ilẹ̀ẹ́lẹ̀. Tó wà nú ilẹ̀ Ọlọ́run ló ní gbogbo ẹ̀.
ta ni ẹni náà tí ó lè ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀? ta ló tó sọ̀rọ̀ tí ó bá fún láṣẹ kó sọ̀rọ̀? àyàfi pẹ̀lú àṣẹ rẹ̀. aṣọ Allah èdè Lárúbáwá ni. wọ́n pè ní Ubangiji lédè Haúsá, wọ́n pè ní Chineke lédè Yíbò, wọ́n pè ní Yahweh lédè Hébérù, wọ́n pè ní Jehovah lédè Greek, Elohim, El Shaddai, El Gibor, Greek ní gbogbo ẹ̀. Allah náà ni kódà wọn l'Olódùmarè lédè Yorùbá gangan bó ṣe rí nìyẹn. ẹ ṣeun sá ó yé mi yékéyéké egbò etí ibi tí mo ti ní confusion ó ti yé mi dáadáa àmọ́ ìbéèrè tó tún kù ó ní wípé mo fẹ́ ní àlàyé kan láti ṣe síwájú ìbéèrè yìí kó lè yé wa dáadáa. bí ẹ ṣe wò mí mo jẹ́ nìkan bẹ́ẹ̀ ṣe ọjọ́ orí mi ti lọ díẹ̀ 58 years ni mi ò tí níyàwó láyé mi ò dẹ̀ tí bímọ mi ò ní owó ṣùgbọ́n tí n bá fẹ́ ní owó yìí ní agídí mo mọ̀ ọ̀nà tí mo lè gbà agbára wà ọ̀pọ̀ orí wà ṣùgbọ́n mo ń bẹ̀rù ìjọba ọ̀run ìjọba ọ̀run ò yẹ kí lè ṣe wà wà kò yẹ kí lè ro èròkèrò mo dẹ̀ wá rí nínú ìjọ mùsùlùmí nínú àwọn ènìyàn mùsùlùmí pé aláàánú wà nínú mùsùlùmí wọ́n dẹ̀ tún jẹ́ ẹ̀mí tó ní ìtẹríba mo fún ní àpèjúwe kan nínú ìpéjọpọ̀ tí mùsùlùmí báyìí mi ò débẹ̀ rí èyí ní ìjẹ́ àkọ́kọ́ mo ní aláàánú kan ní àárín tó bá máa gbà mí láàyè tí wọ́n bá ní bínú pé mo dárúkọ àwọn náà ní Dr. Abdulsalam ìwà wọn ó wú mi lórí wọ́n ní àánú sí mi púpọ̀ tó bá dẹ̀ tún ṣe àánú yìí fún mi pàápàá pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni mo wá wò pé ṣé bí a sọ pé tí a kò bá gba Jésù Kristi gbọ́ ẹnikẹ́ni tí ò bá gba Jésù Kristi gbọ́ kò lè wọ ìjọba ọ̀run mo wá wò ọ̀nà wo ni mo lè gbà yọ ṣàlàyé fún Abdulsalam pé kọ́ máa pàdánù ìjọba ọ̀run. ẹ má pàdánù ìjọba ọ̀run Jésù Kristi ní kẹgbà sáyé àmọ́ ó wúwo lẹ́nu mi Olúwa dáríjì mi and mo tún wá bẹ̀rẹ̀ sí dàbẹ̀ ni pé mo tún kọ́ wọ́n ìmọ̀ ọgbọ́n ìjìnlẹ̀ nínú ẹ̀mí láti ọ̀dọ̀ wọn wá gẹ́gẹ́ kọ́ tó pè mí sí ìpéjọpọ̀ ní àṣálẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti wà ní ìpéjọpọ̀ ní àṣálẹ́ àmọ́ ìtọ́kasí kan ni mo fẹ́ tọ́ka sí báyìí ìbéèrè náà ni ẹ sọ lẹ́ẹ̀kan sà ẹ ní Jésù Kristi kò ṣiṣẹ́ ìyanu kankan. bẹ́ẹ̀ni. ẹni kò jí Lásárù sáyé. làjọ afọ́jú òjò kò dìde kò wá dẹ́tẹ̀ yẹn sàn. ẹ ṣe ìwé orí Jòhánù orí 11 ẹsẹ̀ 42 àti 43 ǹjẹ́ a lè rí ẹ tó máa kà sí wa létí kẹwàá láàyè mi. John chapter 11 verse 42 43. èmi ti sọ pé ìwọ a máa gbọ́ ti èmi ní ìgbà gbogbo ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró wọ̀nyí ni mo ṣe wí kí wọn kí ó lè gbàgbọ́ wípé ìwọ ni ó rán mi. nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó kígbe ní ohùn rara wípé Lásárù jáde wá. ǹjẹ́ ta ló sọ̀rọ̀ yìí? Jésù. ẹ la ìgbẹ̀yẹn yé mi ẹ ṣeun. torí gbà tó sọ pé kí Lásárù jáde wá ó jáde láti ó clear gan. ẹ ṣe. ibi tẹ́ ẹ ti gbé yẹn gangan èmi náà ti máa gbé 42 yẹn náà ló kó tuntun kà ẹgbọ́n tí Jésù wí o ṣé nígbà tí Lásárù kú Jésù sunkún
gbàngàn John 11:35 gbèlókè 11:35. Jésù sunkún. ní tó gba Jésù lẹ́kùn ni pé Lásárù yẹn bí àna ló jẹ́ sí Jésù, ẹ̀gbọ́n Màtá ni. ẹ máa wò ó tí. now nígbà tó wá kú Jésù ó pé Lásárù kú ló yẹ sunkún. ó wá lọ pé Jésù pé Lásárù ti kú. Jésù ní já Lásárù kú kẹ ẹ máa lọ bẹ̀. ọlọ́jọ́ mẹ́rin ló ti wà, ó sùn ní kò kú, ẹja lọ. ó wá ló ti rán oníkó òrùn ṣáàjà lọ. ó wá yí òkúta kúrò níbi ibojì. Jésù wá ní ìwọ Ọlọ́run tó bá lọ jí Lásárù wọn onímọ̀ pé Ọlọ́run mi ń ṣe. ẹgbọ́n tí Jésù gbé láti bá 40. ẹ máa gbọ́. Jésù sì wí fún ọ wípé. ó sọ fún Màtá tó wá pè wípé. ṣé èmi kò ti sọ fún ọ wípé. ṣé mi ò sọ fún ọ Màtá pé. bí ìwọ bá gbàgbọ́. tó bá gbọ́ Ọlọ́run gbọ́. ìwọ ò rí ògo Ọlọ́run. wàá rí ògo Ọlọ́run. ẹ̀gbọ́n tó wí bẹ́ẹ̀ ògo ta ló máa rí Jésù àbí t'Ọlọ́run. ológo Ọlọ́run tẹ̀síwájú. nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ òkú náà sí. fún omi tó tẹ́ Lásárù sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè. ṣẹ́tìrì tó ṣe ó wá gbójú ẹ̀ sókè. ó wí pé. ó sọ pé. bàbá. Ọlọ́run o. mo dúpẹ́ lọ́wọ́ rẹ. mo dúpẹ́ lọ́wọ́ ẹ. nítorí ìwọ máa ń gbọ́ tèmi. tí n bá pè ẹ́ wá máa ń dá mi lóhùn. èmi sì mọ̀ pé. èmi dẹ̀ mọ̀ pé. ìwọ ò máa gbọ́ tèmi. wàá máa fẹ́ pé ẹ nísìnyí Lásárù kó wá bá mi jí o. ní ìgbà gbogbo. mo fẹ́ pè ẹ́ Lásárù wá bá mi jí o. mi ò tó bẹ́ẹ̀ o wá bá mi jí o. tẹ̀síwájú. ìwọ sì máa gbọ́ tèmi nígbà gbogbo. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró wọ̀nyí. torí àwọn kèfèrí tó ọ̀dà kan mọ̀ tọ́lọ́ pé ní mo fẹ́ ṣe yìí. òun ni mo ṣe wí pé. ṣe sọ pé. kí wọn kí ó lè gbàgbọ́. ó lè gbàgbọ́. pé wọ́n ló rán mi. pé wọ́n ló rán pé irinṣẹ́ lásán ni mo jẹ́. ṣe gẹ̀ẹ́sì àárín yẹn Jésù kọ́ ló ń ṣe Ọlọ́ọ̀ni. irinṣẹ́ lásán ni Jésù jẹ́. ẹjá lọ́nú ẹ̀mí ó dàbí microphone mo fi sọ̀rọ̀ yìí. ẹjá lọ́nú ẹ̀mí ẹjá agbọ́ ẹjá dákẹ́. ṣẹ́rí máìkì bó ṣe wà yìí. ẹ máa níbi táyé máa bọ̀ má dẹ̀bẹ̀ ẹrú jọ ó wà lẹ́yìn máa bọ̀ táyé máa bọ̀. ẹ rí i pé nígbà tí ẹjá lọ́nú ẹ̀mí máìkì tó wà lọ́mì kò lè dá sọ̀rọ̀ tí máa filẹ̀. ó dìgbà tí yín bá sọ̀rọ̀ kóhun tó lè sọ̀rọ̀. Ọlọ́run ló máa sọ̀rọ̀ ní Jésù máa sọ. wọ́n lọ bá sọ Jésù ò ní sọ anything. ní Jésù ṣe sọ̀rọ̀ ní John chapter 5 verse 30 wípé. Jésù fún ọ wípé. sọ fún ọ pé. fúnra ara mi. o. èmi kò lè dá ohun kan ṣe. mi ò lọ ṣe nothing. ṣùgbọ́n bí mo ti ń gbọ́. ni mò ń dájọ́. Ọlọ́run ló dá Jésù kọ́. òdodo sì ni dájọ́ ni. ṣẹ́ni tí òye Christian ni pé wọ́n rò pé Jésù ló ń ṣe ni. Jésù wá sọ̀rọ̀ kan fún ọ kò yé wọn ni nínú John 17 verse 12. Jésù fún ọ wípé tí mo bá fi ohun tí a nígbà tí mo wà láyé pẹ̀lú wọn. ó nígbà tẹ́mi wà láyé pẹ̀lú wọn. mò ń pa wọ́n mọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run. orúkọ Ọlọ́run ni mò ń lò. àwọn Christian lórúkọ Jésù wọn ló tọ́ lọ́mọ. wọ́n mọ̀ ju Jésù lọ. àtúnkẹ́ òkú Ọlọ́run láti afọ́jú o. Ọlọ́run ló ń lo Jésù níṣẹ́ lásán ni Jésù sọ́lọ́run. Peter wá fọ́jú ẹ̀ gbogbo ẹ̀. báwo Acts chapter 2 ìṣàkóso orí kejì ẹsẹ̀ 22 ẹ̀gbọ́n tí Pétérù sọ. Pétérù sì la ẹnu rẹ̀. Pétérù la ẹnu ẹ̀. ó wí pé. ó sọ pé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì. ẹ̀yin ọmọ Adẹ́bà. ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí. ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí. Jésù ti Násárẹ́tì. Jésù ti Násárẹ́tì. ọkùnrin kan. ọkùnrin kan. tí a fi hàn. tí a fi hàn. láàrin yín. láàrin yín lábẹ́. nípa iṣẹ́ àmì. ìgbàkàlájọ afọ́jú. àti iṣẹ́ ìyanu. lájókòó dìde. tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe. tí Ọlọ́run tọwọ́ rẹ̀ ṣe. gẹ́gẹ́ bẹ́yìn náà ti rí i. Jésù kọ́ ló ṣe Ọlọ́run ni. Jésù tó bẹ́ẹ̀ kò ní agbára kankan. irinṣẹ́ lásán bí ìgbà tí wọ́n fẹ́ tú bóòtù kí wọ́n kàn mú spanner ní Jésù jẹ́ sọ́lọ́run. tó bá tu átún jùlẹ̀ nígbà tó tu tó lo Mọ̀mọ́dù ó lo Mósè ó jùlẹ̀ ó lo àlọ́ ájù wọn lẹ̀ ní. bọ́lá yẹn ṣe ní Jésù kọ́ wọ́ Ọlọ́run. mọ̀ pé Jésù lè ṣe anything Ọlọ́run ní ṣe bí yẹn ṣe náà ṣe rí nìyẹn. ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ gan ìdáhùn yẹn ó tẹ́ mi lọ́rùn gidigidi gan ni.
ìbéèrè kẹta sà ẹ bá mi ka ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. nítorí pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. ẹ lábẹ́ yé mi sà. kí ni ìbéèrè yín bẹ̀rẹ̀ náà. ìbéèrè mi ni wípé Ọlọ́run fúnra ra ẹ̀ ó pe Jésù Kristi ní ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ó dẹ̀ ṣe yé mi sí mùsùlùmí ò gbà wípé Ọlọ́run bímọ. tòótọ́ Ọlọ́run bímọ ẹnìkan ò dẹ̀ bí. ṣùgbọ́n Bíbélì fi yé wa pé Ọlọ́run pe Jésù Kristi ní ọmọ rẹ̀. ẹ ṣeun ẹ jẹ́ wá lábẹ́ ẹ náà. ẹnikẹ́ni tí ó bá gbà á. ẹ ṣeun ẹ wọ́n ń parọ́ fún wa ni kò yé Kristian rárá ẹ jẹ́ ńlá ṣé rí John 3:16 Jòhánù ló ń kọ̀wé màá dẹ̀ la ọ̀rọ̀ ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan gbẹ́jẹ́ ọkọ̀ sọ fún yín pé irọ́ níná kí tó wá tú irọ́ ẹ̀ òun ṣe wàásù lásán ni báwo John chapter 20 verse 30 ẹ̀gbọ́n tó wí John 20:30. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé pọ́s tó ṣe kọ báìbù yẹn gangan ni pé Jésù ni Kristi náà ọmọ Ọlọ́run. tó ń ṣe kọ́ nìyẹn o purpose tó fi kọ John 3:16 gangan nìyẹn pé Ọlọ́run ló bí Jésù lè gbàgbọ́ nítorí wọ́n fọ́ nìrè wọ́n lẹ́yìn kan ṣe Ọlọ́run bí àbí bá tún bá sí ẹ̀ka Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ọlọ́run fi wa lóòótọ́ ó fún wa lóná ó fún wa lómi ó fún wa nílẹ̀ tá à ń gbé fún alátẹ́gùn ó fẹ́ wa lóòótọ́. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. ó wá lọ́wọ́ bíbí kan ṣoṣo lọ́wọ́ ní. ẹnikẹ́ni tí ó bá wá gbà á gbọ́. ẹjọ́ téèyàn bá bímọ kan àkọ́bí ẹ̀ ní àbá gbẹ̀yìn àbí méjèèjì ẹ̀ ń bá bímọ kan àkọ́bí ẹ̀ ló máa jẹ́ ni àbá gbẹ̀yìn àbí méjèèjì kò níwájú kò ní lẹ́yìn kí ló máa jẹ́ sí bàbá ẹ̀. ẹyọkọ ẹ náà lórí ẹbí o. ajá kọ̀bí òun náà ni àbígbẹ̀yìn ẹ ṣeun sà. báwo Exodus chapter 4 má tiẹ̀ tí ì lọ bẹ̀ Genesis chapter 6 verse 1 and 2 kí Jésù tó dé Ọlọ́run ti bímọ tó pọ̀ rẹpẹtẹ eléyìí parọ́ nìkan lọ́n kọ́ ayọ́kọ́ ló bí abala ẹ̀rọ. ó sì ṣe nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀. nígbà tí èèyàn ń pọ̀ lórí ilẹ̀. tí a sì ń bí ọmọbìnrin fún wọn. àwa ń bí àwọn ọmọbìnrin rẹpẹtẹ. ní àwọn ọmọ Ọlọ́run. wọn ìbí Jésù gbà yẹn o ní àwọn ọmọ Ọlọ́run tó tó bí 1 million. wọ́n sì rí àwọn ọmọ ènìyàn wípé wọ́n rẹwà. wọ́n kàn sí wíńdò ọ̀run wọ́n ní àwọn 5 girls rẹ̀ náà. wọ́n sì fẹ́ ìyàwó fúnra wọn nínú àwọn tí wọ́n yàn. wọ́n bẹ̀rẹ̀ sí bá wa sùn. mo rò pé àwọn iná bí àwọn òyìnbó àwọn mọ́mí tí wàá sẹ́gbọ̀n ọ̀fẹ́ ṣàgbèrè wọ́n sá fún un nìyá ṣe ń jẹ wá. àwọn ọmọ ọlọ́ọ̀kan nìyẹn o eléwà lọ́lọ́run fi ara ẹ tó bẹ́ẹ̀ gẹ́. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. ṣẹlẹ̀ pé ló pa ọmọ pọ̀ nínú Exodus chapter 4 verse 22 kí ló tún wí. ìwọ sì wí fún Fáráò pé. wàá sọ Fáráò pé. báyìí ni Olúwa wí. báyìí ni Ọlọ́run wí. ọmọ mi ni Ísírẹ́lì. ọmọ mi ni Jákọ́bù. àkọ́bí mi ni. òun lẹ̀gbọ́n Jésù. Jésù lẹ́gbọ̀n Jákọ́bù lẹ́gbẹ̀ẹ́ òun làkọ́bí Ọlọ́run. ẹ máa dé o. nígbà tó dé ẹja lọ nú ẹ̀mí sẹ́ bá a lọ Psalm 2:7. èmi ó ròyìn ìkíni Olúwa. ó ní màá ròyìn ìkíni Olúwa. ó ti wí fún mi wípé. ó sọ fún mi Dáfídì pé. ìwọ ni ọmọ mi. ìwọ ni ọmọ mi. lónìí yìí ni mo bí ọ. lónìí mo bí ọ. Ọlọ́run tún bí kan lẹ́yìn àbúrò Jésù nìyẹn. ìjọ mẹ́jọ ni kó wọn. ṣé rí ní tí ò yáwọn èèyàn rèé. Jésù ò lè jọmọ Ọlọ́run láéláé. ìdí ni pé ihun tí a kò rí kò lè bí ohun tá a rí. ta ló mọ èṣù? ta ni ìyàwó ẹ̀ tó bí ìmọ̀ fẹ́ṣù? kò sí náà. ìta fi ń pè wọ́n lọ́mọ èṣù ni pé wọ́n hùwà tí kò dáa.
alọ́mọ èṣù lélẹ̀ ṣé wàá rí tí ìyẹn kírísítẹ̀ ní pé ọmọ Ọlọ́run tí wọ́n ń pera wọn àpọ́nlé ni ìtẹ́bí fẹ́ṣù lọ́mọ lọ́ fi ń fún Ọlọ́run náà lọ́mọ Jésù náà wá sọ̀rọ̀ tó kó bá wọn gọ́gọ́ rẹ̀ nínú Matthew chapter 5 verse 9 kí ló wí. Jésù fún ọ wípé alábùkún fún ni àwọn onílàjà. gbogbo ẹ máa ti ń làjà. nítorí pé ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. ó tán tó bá ní ṣe dáadáa ọmọ Ọlọ́run ni ẹ́. ìtú wọn kó bá Bíbélì ni pé Jésù ò ń sọ Yorùbá kò kí ń sọ English kò ń sọ Latin kò ń sọ Greek Hébérù ló ń sọ àti Aramaic èdè díẹ̀ wà tó yẹ pé kò sí bí wọ́n ṣe lè gbọ́ òyìnbó tó kódà Dr. Salami kò lè tú òyìnbó yìí tọ́mádé lè tú máa fún 10,000 àbí Yorùbá kan sọ ọ́ dòyìnbó. wọ́n máa sọ ìbáyìí dòyìnbó fún mi Dr. mo ti ń wó òyìnbó yẹn ti pẹ́ lákàtàpà gidi ló kà sí ẹ̀kọ́ kòró káfíń ọgán dáyangan ló dáyangan lára kí ló ìwé ẹ̀rí ìyẹn ló kó bá Bíbélì ṣé Kùránì ní pọ́blẹ́mù yẹn o tẹ bá rí Lárúbáwá ẹ̀rí English Lárúbáwá lànà bí n sọ òun la fi sọ Kùránì kalẹ̀ Lárúbáwá ẹ̀rí Yorùbá Lárúbáwá ẹ̀rí Ìgbò Lárúbáwá Haúsá Lárúbáwá Latin Lárúbáwá French Lárúbáwá Greek yìí tó ṣe fi Lárúbáwá yẹn síbẹ̀ ni pé ẹni tó tú English ẹ lè ṣí tú fún àpẹẹrẹ wọ́n lọ ń túnà sáà sí Christian nínú English babaláṣì tú ni wọ́n lè tutù ti gbé bí mo ṣe mọ́ ń gbà náà ṣe tú Christian yẹn ṣe nà sáárá ìyàtọ̀ kan jìnnà burúkú àwọn tó tún yẹn sì táàbà Lárúbáwá ẹ̀ wọ́n jẹ gbé pàṣẹ Lárúbáwá ẹ̀ báìbù dẹ̀kẹ̀rẹ̀ Jésù sọ Hebrew àti Aramaic wọ́n kọ́ tú èdè Jésù Hebrew wọ́n tú sí Greek àwọn Róòmù lò wọ́n fi tàn ayé jẹ àwọn tó wọ́n tú láti Greek wọ́n lọ tú Hebrew o tó rán mọ́ Hebrew wọ́n tú Greek sí Latin ó ti tún sọ originality nù wọ́n tún tú Latin sí English Àjàyí Crowther kò gbọ́ Latin kò gbọ́ Greek kò gbọ́ Hebrew ó wá tú English sí Yorùbá tó bá ní nọ́mbà kí ni ìtumọ̀ nọ́mbà ṣebí òǹkà ni Àjàyí ò tún rí tú ó sọ nínú Mary ìtumọ̀ Bíbélì gangan nìyẹn Jésù sọ pé ọmọ bọ́n tó súnmọ́ lọ́dọ̀ tí wọn náà fi tú sọ́mọ ọmọ kan Jésù wí yó ẹgbẹ́ ìjọ náà lọ́hùn bọ́bí tó súnmọ́ ẹ̀ríkẹ́ ìgbà kọ́ọ̀kì mo ṣèwé kan sí mo á sọ pé lákàtà gidi lédè Yorùbá nǹkan fẹ́ tú sí English tó bá kàn dé lákàtà lákàtàpà gidi ló kà ṣe ẹ̀kọ́ kòrò káfíń ọgọ́ gáyan gan lákàtàpà gidi kí n gbé lákàtàpà gidi náà akọ̀wò tí mò ń bá bọ̀ òkè mò ń sọ̀rọ̀ pé Ọlọ́run pààyàn ó jiyàn bọ̀ òkè lákàtàpà gidi yẹn gangan ọ̀rọ̀ kú ló máa jẹ́ agbọ̀n sọ̀bàrà ìsí ẹ̀ ó ti bá tí mo bá bọ̀ jẹ́ ó ti bá original meaning tí mo bá bọ̀ jẹ́ ní tó bàbá ìbù jẹ́ gangan nìyẹn bọ̀ Christian mẹ́rin ló mọ̀ ní wọ́n gan kà ní 32 versions of Bible ni mo ní 32 tí ò jọra wọn 32 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ìkọ́ àtòjọra wọn báyìí ìbọn tó wà ní òjọra wọn 32 bọ̀ Quran ẹyọ kọ́ṣọ́ all over the world. Allahu Akbar. bẹ́ẹ̀ máa ń lò dé mi gbé Kùránì kiri máa fẹ́ lọ báyọ̀ ṣe dìbéètì ṣorí Kùránì lọ gbé Kùránì ẹ̀ jáde tí ẹ la máa lò mọ̀ pé kò lè yàtọ̀ láéláé àyàfi méjì kan tí mo sì sí ìjọ kan táwọn Kírísítẹ́nì kọ wọ́n kọ̀ọ̀kan ní Yorùbá wọ́n kọ̀ọ̀kan ní English ní tó kó bá Bíbélì gangan nìyẹn Kùránì ò nírú ẹ̀ ìyẹn ló ṣe easy fún Muslim kan wà sọ́nà wá béèrè torí kò sátàkó ní Kùránì ẹ̀yìn ẹ̀gbèsí làákàyè Quran chapter 6 verse 103 ọlọ́ni kò sí ẹni tí ó lè rí ojú Allah ọlọ́ni kò sí ojú tó lè rí ìmì Ọlọ́run o ṣùgbọ́n Allah ni ó rí gbogbo ojú tọ́lọ́ ń ṣe rí náà mo bí èèyàn lè rọ Ọlọ́run àmì ẹgbẹ́sẹ̀ mi ò gbọ́ ikú nìyẹn téèyàn bá rí àrí bẹ́ẹ̀ni ẹ ṣúọ̀ ó dá mi lójú ó dá yín lójú gan ẹ tọ́jú okú ẹ̀ bá pé nìyẹn. ok bá mi sí Exodus chapter 24 verse 9 ọ́n ní ìyàbá rọ́lọ́ máa kú ni
Exodus 24 verse 9 and 10. nígbà náà Ẹ́kísódù orí 24 ẹ̀ẹ́dẹ̀gẹ́sán àti kẹwàá kí ló wí. nígbà náà ni Mósè àti Áárónì àti Nádàbù àti Àbíhù àti 70 nínú àwọn àgbààgbà ilé Ísírẹ́lì gun òkè lọ. 74 wọ́n bá gòkè lọ. wọ́n sì rí Ọlọ́run Ísírẹ́lì wọ́n bá rí Ọlọ́run Ísírẹ́lì bí iṣẹ́ òkúta sáfírè tó wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. Ọlọ́run bá dẹ̀ǹgẹ̀ báyìí. ó sì dàbí ìrísí òòrùn ní ìmọ́tótó rẹ̀. ìtọ́lọ́ ń kẹsẹ̀ sí nìyẹn o. kò sì ná ọwọ́ rẹ̀ lé àwọn ọmọ ọlọ́lá Ísírẹ́lì. wọ́n ṣe ń wo Ọlọ́run báyìí Ọlọ́run ò bínú ó ní ẹ̀wò mi dáadáa opportunity lé o. wọ́n sì rí Ọlọ́run. wọ́n bá rí mi ń sìn wọ́n bá rí Ọlọ́run. wọ́n sì rí Ọlọ́run. ìmọ̀lẹ́kẹ̀ ẹ lọ kó mínírààsì wá. wọ́n sì jẹ wọ́n sì mu pọ̀ pẹ̀lú rẹ̀. ẹ̀yin dẹ̀ lọ́ọ̀nì Ọlọ́run kó máa kú eléyìí ó kú. àwọn 74 náà rí Ọlọ́run. ẹdun náà ibi tẹ́ tó kà yẹn tún sọ fún mi sí náà. Exodus chapter 24 verse 9 and 10. every barrel. ẹ bá yá dádì ní báyìí. kò sí paul tó lè twist ẹ̀ láéláé. Exodus 24 verses 9 and 10. so in tó kó bá bíbélì gangan nìyẹn o. torí pé àwọn èèyàn rí original manuscript yẹ wọ́n kàn tún tó wọ́n lọ ní ilé bá dé aníbẹ̀lẹ̀ ṣe é rè ilé àtúnṣe akàn tún tó wọ́n ṣá wàhálà ta ní gangan ní bíbélì kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé o ẹ bá níbẹ̀lẹ̀ kó máa bọ̀ o. ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ o. tó tí wọ́n bá fi dìde lórí ìbéèrè ni pé àdúrà kan ni wọ́n ṣe. kẹtó wá ń ṣàdúrà. ẹ bá mi ṣàdúrà púpọ̀. kẹtó ṣàdúrà mò ń bọ̀. bíbélì ní má fi gbàgbọ́ rẹ dọ́là ọ̀la lè pé jù ká lówó láyé kò sátẹ̀yìn ká bímọ kò sátẹ̀yìn ká ní ká pẹ́ láyé kò sátẹ̀yìn mọ́ tó sátẹ̀yìn ní ikú kò rẹ̀ síjọ́ tí ò lè dé mo dàgbọ́ ọ̀ràn mo kéré ọ̀ràn èèyàn lè kú bá ti ń lọ ní ìsìn ikú èsì ìfọ́nù kan tó wá ṣé kò dákẹ́ di mùsùlùmí ni pẹ̀lú tẹ gbọ́ sófà yìí ẹgbẹ́ àti sọfún dókítà pé Jésù Olúwa kò tiẹ̀ wọ́ọ̀kì torí fèkì ni ẹgbẹ́ fèkì lásán gbogbo ìgbàgbọ́ yẹn fèkì ni ọ̀ríjínà gbogbo mo jẹ fún yín lálẹ́ yìí gbogbo tẹ ní yẹn fèkì dókítà wa nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ kan ṣe nífẹ̀ẹ́ wọn lọ náà ṣe gbé yín níbí lálẹ́ yìí kẹlẹ̀ rí òótọ́ pé yes àbábọ̀ ń pé àjọjọ́ rẹ̀ láyé o ká tún jọ́ rẹ̀ lọ́run. táyédé ẹjẹ́ adákẹ́ alẹ́ yìí máa fàǹtásí asọ̀rọ̀ kílẹ̀ rí sí tí mo sọ yẹn kílẹ̀ rí sí tí mo sọ yẹn. ẹ ṣeun sá ẹ rí àti dédé yí ọkàn padà yẹn kò ọba fẹ́ bọ́ sí ọwọ́ pé máa rò díẹ̀. Jésù náà sọ bẹ́ẹ̀ báwo John chapter 6 verse 44. Jésù ìfún wa wípé sọ fún ọ pé ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ mi. wọ́n lè sọ látà òṣùlẹ̀ kí èèyàn kan má tẹ̀lé mi o. bí kò ṣe pé bàbá tí ó rán mi bá fà á. Ọlọ́run ní fàyàn kì í ṣe èèyàn ẹ lè rókè má ríro tọ́lọ́run bá nídìí yẹn ẹ lè rókè má ríro ẹ kàn pé kí ni lè ọ̀nà mọ̀ jàre Ọlọ́run nídìí ni. báwo Quran chapter 6 verse 125. Quran 6 verse 125. ẹni tí Allah bá ṣetán láti fi ọ̀nà mọ̀ hàn. ẹni tó lọ máa fẹ́ fi mọ̀ náà. yóò sípayá ọkàn rẹ̀ sínú ìsìláàmù. tó bá dẹ̀ ní yes mo gbà láti ṣe tọ́lọ́hún. ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá ṣetán láti ṣì lọ́nà. ẹni tó lọ máa fẹ́ fìyà jẹ. yóò mú ọkàn rẹ̀ le kókókó. ó lè dí ẹ̀jẹ̀ rẹ jẹ́ máa lọ ná. yóò sì dàbí ẹni tó ń gòkè lọ sánmọ̀. bó ṣe máa lé nìyẹn ẹ lè máa lọ. kò ní lè mọ́ mi o. àmì o. kò ní lè mọ́ mi. àmì o. èmi náà torí gbogbo àwa táwa ń bí báyìí pátápátá Ọlọ́run kó ràn wá lọ́wọ́ dópin. àmì o. ká má sọ ìjọba ọ̀run nù. àmì o. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́. bí ìwà ti jẹ́ músí o ti ṣe ìjọba ọ̀run rẹ́dí. mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi sínú tó mú mi sínú ìpéjọpọ̀ yìí lálẹ́ yìí.
irinṣẹ́ ẹ̀ tó lò láti mú mi débi báyìí nínú ẹ̀mí nínú ara irinṣẹ́ náà yóò máa dàgbà sí i. Àmín. Ó dàbí ẹni pé máa kọ́ mi bí wọ́n ṣe ń kírun báyìí o. ẹ jókòó lẹ́nu ẹ bá fún ẹ ṣíà ẹ jókòó bẹ́ẹ̀. ẹ jẹ́ adákẹ́. Àtẹ̀gbìr. ẹ jẹ́ adákẹ́. Ó yá Táyé jókòó gbòkè. Àtẹ̀gbìr. ẹ jẹ́ ajókòó. Táyé ti dé o. ẹ jókòó, ẹ jẹ́ ká jókòó ká dákẹ́ jẹ́ tá a bá ń pariwo àní gbọ́. Ẹ ká jókòó ká dákẹ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká dákẹ́ Takbir. Ó yẹ ẹ jẹ́ ká jókòó. ẹ jẹ́ adákẹ́ sẹ́ẹ̀. Àtẹ̀gbìr. Allahu Akbar. Àní ẹ jẹ́ adákẹ́ torí Ọlọ́run. Obìnrin náà tó bá fẹ́ béèrè question ayé tí wọ́n ti ṣe ayé lẹ̀ fún wọn. Kí ni orúkọ yín chọ́ọ̀chì wo ni ẹ ń lọ? Torí mo rí pé ẹ̀rẹ́ tí mo fi láti gẹ̀ẹ́ta ẹ bú mi láàárọ̀ Friday ẹ tún mi láàárọ̀ yé again ọ̀tún páràmù lè mi. Wọ́n tún wá play kẹsẹ̀tì sí mọ́sálásí gbàgbọ́ wọn kírun. Ìwẹ̀ mi ò bínú chọ́ọ̀chì náà mi ò bínú kí lórúkọ yín náà chọ́ọ̀chì wo lẹ lọ? Praise the Lord. Ẹ jẹ́ adákẹ́. Praise the living Jesus. Orúkọ mi ni Táíwò Oyèsílé. Chọ́ọ̀chì wo ni Táíwò lọ? Mo attend the Redeemed Christian Church of God. I thought as much. Yes. And Ẹ jẹ́ adákẹ́ o kẹ́ tó béèrè mú bọ̀. Mi ìfẹ́ kí ẹ jẹ̀bi Bíbélì. Báwo 1 Corinthians chapter 11 verse 7 and 8. Ṣé n fẹ́ ká máa mú tí wàá ń bébí ká máa jọ fi iṣẹ́ ṣe? Kí Pọ́ọ̀lù sọ nípa nǹkan kan lálẹ́ yìí. 1 Corinthians chapter 11 verse 7 and 8. Ṣìkíyà. Verse 7 and 8. Ẹ o. Nítorí nítòótọ́ kò yẹ kí ọkùnrin kí ó borí rẹ̀ kó máa dé fìlà níwọ̀n bí òun ti jẹ́ àwòrán àti ògo Ọlọ́run. ẹ jẹ́ kí ẹ̀mí ìfẹ́ kọ́ jì sọ́fin Bíbélì ni mo ṣe sáré fi yẹn cut wọ́n off. ẹ jẹ́ adákẹ́. praise the Lord. If I look at my father that is here, wọ́n ní ọmọ ọ̀dọ̀ kò mọ̀ ju ọ̀gá rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. I will look at him. It's just like father to me or uncle to me, because if you look at my age, I clocked more than 30 years. Okay. Then I'm older than you. Mo tí níyàwó, mo dẹ̀ tí bímọ. Now, why? Because the most important thing is the will of God. Who is this God? The Allah that everybody knows. And when we look at this life, okay, tábà wo inú ayé yìí, tábà wo inú ayé tá wà yìí, a rí pé gbogbo wa pátápátá ìṣẹ̀dá ẹnìkan ṣoṣo ni. Èyí tí ṣe Ọlọ́run tí ṣe Allah.
tabade wa wo ìwé mímọ́ tí a gbé sí ọwọ́ yìí àti Kòránì ó jẹ́ atọ́nà èyí tó ń tọ́ olúkálùkù wa síbi tí ó tọ́ àti síbi tí ó yẹ. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí àjọ tí ó ti pẹ́ tí mo ti ń dúró de irú ìpéjọ bàbá yìí nítorí pé látìgbà tí wọ́n ti bí mi sáyé mo ti dá májẹ̀mú wípé Ọlọ́run lèmi wá sìn nínú ayé. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí nínú Adẹ́bà látijọ́ tí mo ti wà Adẹ́bà tí n bá jáde lọ wàásù I always say máa sọ fún gbogbo ènìyàn Ọlọ́run kan náà ló ṣẹ̀dá gbogbo wa sílé ayé. Jésù dáadé ń pè yìí ìránṣẹ́ èyí tí Ọlọ́run wá sáyé ni ìránṣẹ́ tábà wò gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti ń gbé láti ijọ́ mélòó kan sorry to call you maybe Boko Haram no Boko Haram I'm sorry for that. mi ò bínú. gbogbo wa ọmọ ìyá kan náà ni gbogbo wa. irọ́ o mi ìgbà wọlé. just. mi ò gbà rin yẹn wọlé ni àìṣe ọmọ ìyá. now gbogbo wa pátápátá Ọlọ́run ló dá gbogbo wa. Ọlọ́run ló dá gbogbo wa àìṣe ọmọ. Ọlọ́run ló dá gbogbo wa. bẹ́ẹ̀ni. tabade wa nígbàgbọ́ pé Ọlọ́run ló dá gbogbo wa. Ọlọ́run tó mi sọ̀rọ̀ nípa ẹ̀ Ọlọ́run tó dá ayé àtọ̀run. John 3:16 kí ló wí fún wa. mo ti tú lẹ́ẹ̀kan ó kí ẹ̀gbọ́n tí mo tú. mo fẹ́ kún ọkà ṣé bíbélì yẹn gbé dání yẹn Bíbélì ni, Bíbélì. ẹ̀yin náà ẹ̀ka tẹ́bá ní kẹ́mi náà kà ẹ̀yin náà ẹ̀ka. nítorí pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. ẹ ṣí bíbélì yẹn mo fẹ́ máa rí bẹ́ẹ̀ ṣí bíbélì yẹn. kọ̀nfàmù lọ́wọ́ yín. tí ò bá rí bẹ́ẹ̀. tí bá ṣe kọ̀nfàmù ẹ̀ bẹ́ẹ̀. tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ kọ̀nfàmù ẹ̀. nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. ẹ dákẹ́ bẹ́ẹ̀ praise the Lord. Ọlọ́run tẹ̀mí sọ̀rọ̀ nípa ẹ̀ Ọlọ́run tó dá ayé àtàwọn agbẹ́kọ̀ọ́ nítorí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. sọlọ́run ó yàtọ̀ ni àwọn ọmọ mi wà ẹwà mi là ṣó yàtọ̀ ni. ó yàtọ̀ o. ó yàtọ̀. sọlọ́run méjì wà ní. bẹ́ẹ̀ ni. mílítì. àwọn èèyàn mi ti sọ wípé kò yẹ kí n wá. náà mo fẹ́ ṣàlàyé nǹkan kan ní mo ń bọ̀ mo fẹ́ ṣàlàyé nǹkan kan ní. ṣe rí ọ̀nà méjì ló wà. ṣé a fẹ́ dialogue ni ká mú topic fún debate àbí question and answer ìkọ́ni méjèèjì. náà tó bá gbọ́n sọ̀rọ̀ yẹn kò ní ní mínì sáwọn èèyàn náà. náà àwọn èsà ìrópọ̀ ńlẹ̀. náà nǹkan tí mo sọ ni wípé. kí ni ìbéèrè yìí gan-an. ìbéèrè mi ò ní pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. okay. ìbéèrè mi ni wípé ṣé Ọlọ́run yìí àti Allah ṣó yàtọ̀ ni. ó yàtọ̀ in tó fi yàtọ̀ ni pé Allah ò bímọ ni Ọlọ́run bíbélì bímọ wọn náà ló bí Jésù èwọn náà lẹ́ka lẹ́ẹ̀kan ṣe kó yàtọ̀. mo sọ̀rọ̀ nípa Ọlọ́run bíbélì. ok. mo béèrè Ọlọ́run bíbélì. tó bá jẹ́ pé kì í yẹ gbọ́dọ̀ bíbélì Ọlọ́run ò yàtọ̀. praise the Lord praise the Lord. All our mothers and fathers, they are here. I will never change. Jesus is Jesus. He will never change forever because I'm not suffer. Ìyó jẹ mí, ó lè máa rí mi pé mo ń pẹ̀lú lè pákó. Èyí ò sọ wípé kì í má jẹ́rìí agbára Ọlọ́run. Nítorí pé Bíbélì fi yé mi wípé ó ní tí bá tijú òun nínú ayé yìí tí bá déjọba bàbá òun máa tijú mi mo ò lè ever tijú nítorí pé mo fẹ́ jẹun àbí mo fẹ́ jẹ kankan. If you want peace to reign in this a ti ṣàlàyé ọ̀rọ̀ what else you need. If you want peace to reign in this Adeba, stop condemn our Lord Jesus Christ. wọ́n ti sọ̀rọ̀ no ẹ jẹ́
How do I condemn your Lord Jesus Christ? Mr. Taiwo, how do I condemn your Lord Jesus Christ? How? Well, the reason why is that this Bible that you say Ọlọ́run Bible. Yes. Olóye ni gbogbo wa No, pátápátá. you are not telling me that Ọlọ́run ní Bíbélì ló yàtọ̀. bẹ́ẹ̀ni ní oko jẹ. ẹ wá sọ ìdí pé yẹn tí mo fi sọ wípé ẹ wá sọ pé mò ń we don't want you condemn. to condemn Jesus Christ. báwo mo ṣe condemn Jesus Christ? ìdí ni wípé Bíbélì yìí ẹ jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo tó wà níbẹ̀ ó jẹ́ àtọ́nà. ẹ já ṣe sùúrù wa. dáàdì yẹn pọ̀. wa ó dàgbà pẹ̀fẹ́ sọ̀rọ̀ àzọ ẹ jẹ́ kí dáàdì wa yìí sọ sí. Praise the Lord. farabalẹ̀ jàre. ẹ rí ìbéèrè tí ẹ béèrè gẹ́gẹ́ bó ṣe yé sí tẹ́lẹ̀ náà ló ṣe yé mi náà sí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá yé mi jù bẹ́ẹ̀ lọ nísìn. nǹkan tí ẹ sọ nísìn ni wípé àwọn condemn Jésù Kristi kò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ ká mú lẹ́sẹsẹ ẹ jẹ́ ká mú lẹ́sẹsẹ o tẹ sọ ni tẹ kọ́kọ́ sọ o ní pé bóyá àwọn condemn Jésù Kristi. àbí o. ẹjọ ẹ má jẹ́ ká ẹ jẹ́ adágẹ́ nà àwọn tó wà ń bí mi. ìwọ kọ́ ló bá yọjú kínní. wọ́n mọ̀ pé kò owó ti mọ́ wa lára. ọ̀sọ̀ọ̀sẹ̀ la wá ń ṣe. wọn ò condemn Jésù Kristi wọ́n gbà pé Jésù Kristi wà. dáadáa. wọ́n dẹ̀ gbà pé ìránṣẹ́ Ọlọ́run Jésù Kristi ṣe. nǹkan tó jẹ́ kó yé wa ni wípé gbogbo agbára tí Jésù ń lò gbogbo ìṣẹ́gun tó ń ṣe kì í ṣe agbára tiẹ̀ bí kò ṣe pé Ọlọ́run ló fi agbára yẹn fún un. now dájúdájú ẹnikẹ́ni tó bá dẹ̀ gbà pé Jésù wà tó dẹ̀ mọ̀ pé ó ń ṣe iṣẹ́ ìyanu láti ọ̀dọ̀ Ọlọ́run wá ìyẹn fún mi ní ìdánilójú pé irú ẹni bẹ́ẹ̀ ó máa wọ ìjọba ọ̀run. nǹkan tí wọ́n fẹ́ try láti fàyọ ní pé wọ́n condemn Jésù Kristi àwọn náà gbà pé Jésù Kristi wà dáadáa for sure. wọ́n dẹ̀ gbà pé Kùránì kan gbà pé wà. ìránṣẹ́ náà ló ṣe. Bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ tí Ọlọ́run sọ ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí ọmọ ènìyàn sọ. bẹ́ẹ̀ni. nǹkan tí a kọ sínú Bíbélì yìí Jésù Kristi kọ́ ló kọ. bẹ́ẹ̀ni. àwọn ìránṣẹ́ ti Jésù Kristi àwọn náà kọ so oríṣiríṣi ọ̀rọ̀ ó contradiction ó ṣe bẹ́ẹ̀ gbó wà bẹ́ẹ̀ díẹ̀. ẹ ṣeun. kékeré sí i. ẹ ṣe jàràbà mi yá. praise the Lord. ohun tí àwọn afẹ́fẹ́ ń ṣe òun ni wípé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ àlàáfíà ṣẹ́rí Jésù èmi tèmi kò lè fi sílẹ̀. lálẹ́ ilẹ̀ ìfilẹ̀. praise the Lord. ṣé ẹ fẹ́ lù mí ni. lu yín kẹ́ bíbélì ló máa lu yín èmi kẹ́ báwo praise the wáyé Lord. ó ló máa lu yín. praise the Lord. kò sí nǹkan tí a lè ṣe sí i. èmi ò lè change sí i. mi ní kẹ́ ẹ change sẹ́ bíbélì sọ̀rọ̀ kan ó ní ìwọ yóò mọ òtítọ́. òtítọ́ yóò sì sọ wá di òun tó òmìnira. ìgbọ́n la fẹ́ mọ̀ ta ni Jésù. ọ̀la rán sí torí Jésù ọkàn yẹn wíwé sábàrà yín ni o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bíbélì tẹ̀sán ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ àbí àlọ́ náà kọ́ ló sọ bẹ́ẹ̀. tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. ẹni sùn ẹni Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni Ọlọ́run kọ́. Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀. Jọ́ọ̀nù tó kọ̀wé ló sọ. náà ó pọ́n Jésù léni. praise the Lord. lébèrè rè kí lẹ rí gan-an tẹ́ fi jẹ́ Christian. tẹ́ẹ̀bá ní èmi níbèrè. praise the Lord. ohun tí mo rí ni wípé gẹ́gẹ́ bí bíbélì tẹ́ ń kà láti jọjọ́ yìí wípé gbogbo alágbọ́dọ̀ nígbàgbọ́ lórí Kristi. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí irọ́ lórí Jésù Kristi kọ́ o oyè ní Kristi o lórí Jésù ni o Jésù ò ń ṣe Kristi o Kristi ọ̀tọ̀ Jésù ọ̀tọ̀ ẹ mọ̀ ìjọ tán bí Jésù sáyé Jésù ọ̀tọ̀ sọ ní Kristi báwo Luke 2:21. nígbà tí ọjọ́ mẹ́jọ sì pé láti kọ ọmọdékùnrin náà ní ilà
Aporúkọ rẹ̀ ní Jésù. Kristi oyè tó ń fún lẹ́yìn ikú ẹ̀ ni Jésù òkú. Kí ló dùn mọ́ yín lára jẹ́ tẹ́bí lọ ṣọ́ọ̀ṣì? Kí ló dùn mọ́ yín lára? ìdí nǹkan tó dùn mọ́ mi lára ẹ̀ ni wípé Jésù ṣe rere. Ìrere wo ló ṣe? àwọn rere tó ṣe náà bí John 3:16 pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ìyẹn ò ń sọ̀rọ̀ ká mú quotation mi. Àti ìlò yẹn ṣá àti fọ́ ṣá quotation mi. rere tí Jésù ṣe ó wá níwà àlàáfíà. Nọ́mà nìyẹn. ìdí nìyẹn tí mo fi gba Jésù. Mósè wà láàfíà. gbogbo wọn pátápátá John wà gẹ́gẹ́ bí láàfíà. ìránṣẹ́ Ọlọ́run Mọ̀mọ́dù náà wà láàfíà. àti Muhammad sallallahu alaihi wasallam. Ṣé wàá tẹ̀lé Mọ̀mọ́dù tẹ̀ kẹ́bi Jésù lẹ̀? ṣé ẹ fẹ́ mú mi kó lẹ́yìn Jésù? Jésù wúlò fún yín ni. Praise the Lord. Mọ̀ díẹ̀ ẹ̀jẹ̀ mẹ́rin wa. Praise the Lord. nǹkan tí èmi fẹ́ sọ bẹ́ẹ̀ nísìnyí ni wípé sá. Jésù ọkàn yín kò dé wúlò fún yín. Praise the Lord. Praise the Lord. Any pastor is here. Níbo pásítọ̀ ládùúgbò yìí wọ́n ti gbérọ́ wọ́n jẹ́ tá ló máa yọjú sí ọkọ̀ ya lójú òkò wá yọjú sí mi wọ́n tó bẹ́ẹ̀. Praise the Lord. No any pastor here. Àní wọ́n sí bí wọ́n lè wá. Fine. But nítorí pé no any pastor here. Now nǹkan tẹ̀ ń sọ ní ìsinmi pé. Gẹ́gẹ́ bí ajíhìnrere kí lẹ́ wá sọ àwọn èèyàn gan lórí ní Adébàmbí kí lẹ́ wá sùn lé lórí. nǹkan táwọn wá sùn lé lórí ni wípé kí gbogbo wa ká máa hùwà rere. Now we are going to help and lọ sí ọ̀run àìbẹ́ẹ̀kọ́. Kí ni àwọn ọ̀rọ̀ rere tó yẹ ká wù? àwọn ìwà rere ni pé tí abárẹ́ni tó bá ń jà ká lájà. Alábùkún fún onílàjà. ká jẹ́ kí àwọn ènìyàn káwọn ènìyàn kọ́ máa ṣe nǹkan tó dáa. Bí èwo. bí Jésù náà ṣe wá sáyé tó ń ṣe nǹkan tó dáa. Bí ó ṣe ń tí ò dá náà. Kó ṣe ń tí ò dá náà. Báwo Luke chapter 19. Nàìjíríà tí ó tòrò lẹ́nìí. Mr. Taiwo. Nàìjíríà tó ń fara ni wá. Tó ń yọ sọ́bsídì kú ònú epo tí mẹ̀kúnnù tún rà. Kẹrosíìnì wọ́n ju gáàsì lọ. Ohun ìrìn pẹtrol lọ. Olówó ló ń lówó sí. Mẹ̀kúnnù ń tòṣì sí ni. Jésù ló gbá kọ́lẹ̀ ẹ̀wà. Òun náà ń tẹ̀lé. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ẹ jẹ́ mẹ́rin ẹ̀wà. Ẹ jẹ́ kí n mẹ́rin wá. Èmi ò ń sọ̀rọ̀ ẹnu lásán. Ẹ bá mi ṣí Báíbù tó wà lọ́wọ́ yín yẹn. Parọ́ sà. Irọ́ o, irọ́ mi ò gbà. Èmi ò gbà yẹn wọlé. Mi ò gbà wọlé òjòrò council. Òjòrò mo kà ń wùrùwùrù nìyẹn. Wùrùwùrù bìkì mi ò gbà. Gbọ́dọ̀ sọ pé ẹ gbà. Ihun tí mò ń sọ ni pé gbígbà yín yẹn ni pé ó tún ti ń tako Jésù o. Má jẹ́ ń sọ̀rọ̀ irọ́ o. Màá mẹ́rin mi wá. Praise the Lord. Ẹ má tiẹ̀ jẹ́ praise the Lord. Ẹ jẹ́ mẹ́rin mi wá náà. Àní màá mẹ́rin wá. Bánuolú chapter 19 verse 26. Kí ni Jésù wí nípa bá a ṣe ń sùn Nàìjíríà pẹ̀lú Jonathan? Jésù fún ọ wípé. Ẹ máa gbọ́ o. Ẹnikẹ́ni tí ó bá ní. Ẹ máa gbọ́ ẹ jẹ́ tí ilẹ̀ o. Bọ́ bá ń ṣe ìrúlu wa tó Jonathan wá ṣe wà lórí oyè. A lè gbádùn táyé kú. Ọbásanjọ́ lọ́dún 8. Báìbù ló fi rúlu wa ṣe gbé lu òtòrò. Abacha tó wọ́ọ̀sì jù nínú ìjọba kò lè tó yìí o. Babangida ò dá o kò lè tó yìí o. Àbí ṣé bá àwọn méjì tí ò dá ṣá nìyẹn? Abdulsalam náà ò dá kò lè tó yìí o. Yar'Adua. Láyé Yar'Adua kò tún lè tó yìí o. Ọbásanjọ́ ń lọ olóògbé 70 láti 11 tábà ṣàfihìlẹ̀ sí ó gbé 22 naira to 22 to 34 to 65 ó wá kó ọjọ́ méjì tó máa lọ ó tó 5 naira lé bọ́ tó ní pé Yar'Adua jẹ́ mùsùlùmí àdẹ́gbọ́dọ̀ nánú ìsìlámù ó gé 5 naira dànù lé lórí ó ní ẹ máa fi sílẹ̀ alẹ́ kó máa lọ bẹ́ẹ̀ bí mo ṣe bá ó filẹ̀ bó ṣe bá tó fi kú ni. Good luck wá dé. Tí ò ní bàtà ń gbà tó ń lọ sùkúù. Ẹ jẹ́ adákẹ́ o torí kó jẹ́ kìrìsìtẹ́nì nínú kìrìsìtẹ́nì máa sọ tí Jésù wí o
ó wá wò pé ẹ̀yin mẹ̀kúnnù máa tún gbérí díẹ̀díẹ̀ kẹ̀ pé kẹ́ ti kú. àwọn kan ò fọwọ́ sí ọ̀rọ̀ jù àwọn kan ò fọwọ́ sí Jonathan because ẹ̀ṣẹ̀ lẹ́gbà Jésù ló tẹ̀lé Jésù ló tẹ̀lé Adébóyè gbàdúrà fún náà ìbókùn ìwádìí Adébóyè tó jẹ́ pásítọ̀ yín. Àwọn fún ọyún wípé ó ní mo sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá ní ẹni tó bá lówó òun ni a ó fi fún kélé nísìn a ó máa fi kún yóò máa ní sí i. àti lọ́dọ̀ ẹni tí ò ní lẹ́yìn mẹ̀kúnnù èyí náà tí ó ní la ó gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ nìyẹn a ó fi fún ẹni tí ó ní kó tún lè máa ní sí i. ẹ tó sì kú ni. ìtọ́ ní ìṣèjọba rẹ o. praise the Lord. òun fi 3 million jẹun lójúmọ́. 1 million láàárọ̀ 1 million lọ́sàn-án 1 million lálẹ́ kí ló fẹ́ jẹ́ ó fẹ́ jẹ́ ọ̀run ni. àwa táwọn jẹun 15 naira 20 naira ó tún ní àmọ́ ó tún ká má rí wa mọ́. Jésù ló tẹ̀lé. Ọlọ́run àlá. ara tí ò da tí yóò ṣe nìyẹn o. Ọlọ́run àlá. kọ́ ni Jésù ṣe. Ọlọ́run àlá. náà làwọn máa pè. Ọlọ́run àlá. tó rán Jésù sáyé. náà ni àwọn máa pè. kò rán Jésù wá sáyé ó rán Jésù àfọ àwọn ọmọ Ísírẹ́lì tó sọnù. ẹ túbọ̀ àyẹ̀ wọlé ẹ má máa sọ pé ẹgbà wọlé ẹni kì í mẹ́rin wá ni mi láì kí n sọ kẹ́ni bẹ́ẹ̀ ló ṣe rí torí ìtẹ̀lé Jésù yín mistake ni ẹ kì í sọ ọmọ Ísírẹ́lì ẹ wá ń ṣe báyìí ẹni kì í mẹ́rin mi wá màá dẹ̀ mẹ́rin wá. nínú Matthew chapter 15 verse 24 kí ni Jésù wí. Jésù wí fún ọ wípé a kò rán mi àrọ́ mi sí ọmọ Adébà bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tó sọnù. àgùntàn tó sọnù ní sẹ́yìn làwọn Jésù kò kọ́ ọmọ Nàìjíríà kò kọ́ Amẹ́ríkà kò kọ́ London àwọn ìsàlẹ̀ aláìní Jésù yìí tọ́ba kó àwọ̀ náà ṣe sátì fún mi ń jọ kàn mọ́ ní kó gbẹ́nu sọ̀hún ó ní Jésù kú torí ẹ̀ṣẹ̀ wa mọ́ ló kùrọ̀ burúkú ṣóṣogé ẹ̀gbọ́n àtọ́ kan Jésù mọ́gi ṣé lóòótọ́ Jésù kú fẹ́ ṣe wa ta ló pa Jésù ta ló kan Jésù. Praise the Lord. Praise the Lord. ṣé lóòótọ́ lọ̀rọ̀ yẹn pé ìwọ ló kú kémi lè yé ìwọ ló jìyà nítorí èmi o fàṣọ lára rẹ o kò má níye o o ṣeun Jésù pé ikú oró tí ń bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ gbogbo rẹ ló ti kó lọ Jésù má ṣe o torí mi ló ṣe jìyà. ṣé òótọ́ náà sọ àbọ̀n parọ́ òótọ́ lórí àbí irọ́. òótọ́ ni. pé Jésù ló kú fẹ́ ṣe wa. ẹ má mi kanlẹ̀ mo béèrè ni torí màá jára àwọn Jésù lọ́gbà Íńgírísì tó tó sọ ẹ bá láìrọ́ ni. sá ẹ sọ lẹ́ẹ̀kan. ìwọ́n tó Jésù yẹn máa yọ Jésù kó láàrin yẹn màá wá jẹ́ra àwọn tó parọ́ mọ́. ẹ sọ lẹ́ẹ̀kan pé ó dà ń pẹ́ títí agídìbò fún. ní ìka gídìbò ń kà mí la pé ẹ̀fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ni ẹ̀ tí ẹ kẹ́ níyà mo ti fẹ́ kírun o ẹ wá ń la gidi. ẹ fẹ́ fọ́ọ̀sì mi ni. irọ́ o bá mi wo John chapter 6 verse 65 sẹ́ẹ̀. Jésù fún ọ wípé Jésù sọ fún ọ pé ẹnikẹ́ni kò lè tọ̀ mí wá ẹnikẹ́ni ò lè tẹ̀lé Jésù láíláí. bí kò ṣe pé bàbá tí ó rán mi bá fà á. ó ní ẹnikẹ́ni kò lè tọ̀ Jésù wá bí kò ṣe pé bàbá tí ó bàbá ò ní ẹ̀sà. Ọlọ́run ó fẹ́ rújú. kò rújú sá. ó ní ẹnikẹ́ni kò lè tọ̀ Jésù wá bí kò ṣe bàbá tó rán ṣe mi Ọlọ́run àlá àbí bẹ́ẹ̀ kọ́ sá bá fà sí ọ̀dọ̀ Jésù. àwọn Ísírẹ́lì kò ń ṣẹ̀yìn ẹni sọ sí ọ̀dọ̀ Jésù. àwọn Ísírẹ́lì kò ń ṣẹ̀yìn o àwọn Ísírẹ́lì ni o ẹnikẹ́ni ò lè tọ́ Jésù àná àwọn Ísírẹ́lì àní kò ń ṣẹ̀yìn sẹ́ Jésù ò kàn yín sẹ́ẹ̀ lókè mo ṣe ni wàhálà kò kàn yín Ọlọ́run gbọ́ kò kàn yín rárá. tàbá mọ̀ pé kì í ṣe pé ẹ fẹ́ fọ́ọ̀sì mi. ní ìfọ́ọ̀sì ń fẹ́ láì lójú ni mo fẹ́ la ojú ike rí na gbogbo tádébóyè sọ fún yín ẹ bá lárọ́ ló pa èmo sọ bẹ́ẹ̀ irọ́ ló pa fún yín Adébóyè gangan irọ́ ló pa. nǹkan tí mo fi lè gbà yín gbọ́ sà. ok ìjẹ́ gẹ́gẹ́ bí program tẹ̀ ń ṣe yìí. ok program tẹ̀ ń ṣe yìí. ìjẹ́ ẹ lè gbé yàtọ̀ sí inú Adébà yìí. ok lọ sí bí a àìdá Ìgboro Èkó. ẹjẹ adákẹ́ náà Mr. Táyé ò rí wa rí Mr. Táyé ò rí wa rí ẹ mọ Èbúté Mẹ́ta ní Redemption Road
níbi tí headquarter rìdíìmù wà mo ti lọ ṣe wá sí mẹ́bẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ṣẹgbọ́rí kò wá sí àárín Èkó tí ì tí wọ̀rì mo ṣe wá sí délé eléégún níwájú eégún ìjẹ́ ẹ̀ẹ́dógún mo àlẹ́pẹ̀ ní Igbóoyè níjẹ̀ẹ́jọ mo àlájégúnlẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ là ń ṣe o. tẹ bá fẹ́ kí n sọ pé kí n máa lọ kírun ṣé ẹ lè gbà mí láàyè kí n lọ máa ronú sí i. ó bẹ́tà wàlá ó bẹ́tà ẹ jẹ́ adákẹ́ wọn láwọn máa kírun wọn láwọn máa lọ ronú sí i. Praise the Lord. Praise the Lord. Ẹ sọ lẹ́ẹ̀kan sá ẹlẹ́ni. Praise the Lord. Wọ́n ti di Mùsùlùmù wọ́n làwọn máa lọ ronú sí i. Praise the Lord. Àwọn pásọ̀ tí ò jáde iye ò túmọ̀ sí pé à ń láti di ọ̀tá àbí sà. náà ọ̀tá kọ́ wọ́n bẹ̀rù kíjọ máa ń tu ni àárọ̀ yìí ní Sunday kí pásọ̀ wá di Mùsùlùmí ìjọ tú nìyẹn àbí kó má lè dáhùn béèrè mi. ẹ jọ sà. ẹn tó fà á nìyẹn ẹjọ́ ẹ̀kọ́. a fẹ́ kí ìrẹ́pọ̀ kó wà. lábẹ́ bó ti wù kó rí. wọ́n ń báyàn jà kò ní di ìjẹun sí i mo yọ̀ǹda yẹn máa lọ mo yọ̀ǹda yẹn. it is well with all of us in Adepa o. mi ò ó yá ká ń béèrè ta ló tún kú. Ayọ̀délé Ṣógbẹ̀san. Emmanuel Ayọ̀délé Ṣógbẹ̀san. Kí ni bàbá wa Emmanuel Ṣógbẹ̀san ṣọ́ọ̀ṣì wo lẹ kọ́kọ́ lọ tẹ́lẹ̀ ṣọ́ọ̀tì wo lẹ ń lọ tẹ́lẹ̀ ṣọ́ọ̀tì CRM. sí Ọlọ́run ẹ wá ṣe báyìí. ọ̀yà sọ pé bisimilahi rahman rahim ẹ jẹ́ ká kọ́kọ́ fún bàbá lórúkọ Muhammadul Jamiu Muhammadul Jamiu Muhammadul Jamiu. àmọ̀ yìí o kò ní dojú. wọn ò ní rò wá pa. wọn ò ní rò wá pa. àwọn alárò kárí yan wá. ò ní rò wá pa. kò ní gbà lórí